Aláròyé máa wí o. Méjìlélógún ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tí a lé lẹ́nu iṣẹ́ yìí fi gbìyànjú láti dáná sun iléeṣẹ́ wa Dangote. Àwọn àgbà bọ̀ wọ́n ní béèyàn kò bá gbọ́ tẹnu ẹyẹ ẹ̀gà ló máa ń sọ wípé ó ń pàtó, ẹni bá dẹtí dáadáa yóò gbọ́ ohun tí ẹyẹ oko ń sọ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ rí pẹ̀lú iléeṣẹ́ ìfọpo Dangote àti àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n lé dànù láìpẹ́ yìí. Ní báyìí, igbákejì ọ̀gá àgbà ilé ìfọpo Dangote, Devakuma Edwin, ti sọ ìdí pàtàkì tí iléeṣẹ́ ìfọpo tuntun wọn tó wà nílùú Èkó ṣe lé àwọn òṣìṣẹ́ 1,000 dànù lẹ́nu iṣẹ́ lójijì. Oṣù kẹsàn-án ọdún yìí ni àwọn aláṣẹ iléeṣẹ́ ìfọpo Dangote kéde wípé àwọn ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ 1,000 tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí. Ẹ̀sùn tí wọ́n sì fi kàn wọ́n ní wípé wọ́n lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ń pè ní Pengassan àti wípé ìgbésẹ̀ wọn fẹ́ ṣàkóbá ńlá fún ìlọsíwájú iléeṣẹ́ àwọn. Devakuma Edwin ní yàtọ̀ sí wípé àwọn òṣìṣẹ́ táwọn lé dànù lẹ́nu iṣẹ́ yìí náà lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ kan lórílẹ̀-èdè yìí. Ó ní ìgbà 22 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn òṣìṣẹ́ náà ti gbìyànjú láti da ojú iléeṣẹ́ ìfọpo náà bolẹ̀ ṣùgbọ́n tí Ọlọ́run ọba kò gbà fún wọn. Ọjọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù kẹwàá ọdún yìí, Devakuma Edwin sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílé ìfọpo náà tó wà lágbègbè Lekki nípìnlẹ̀ Èkó. Lójú ẹsẹ̀ tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ bíi 1,000 lóṣù tó kọjá làwọn ẹgbẹ́ òṣìṣẹ́ Pengassan ti gbéná wojú àwọn aláṣẹ iléeṣẹ́ náà wípé ohun tí wọ́n ṣe kò dáa. Bákan náà ni wọ́n kàn án nípa fún wọn pé kí wọ́n dá àwọn òṣìṣẹ́ náà padà sẹ́nu iṣẹ́ lójú ẹsẹ̀. Devakuma Edwin ní nítorí wípé àwọn nífẹ̀ẹ́ sí iléeṣẹ́ àwọn àti pé gbogbo ohun tó bá gbà pátá láti dáàbò bo iléeṣẹ́ náà làwọn máa ṣe làwọn ṣe gbé ìgbésẹ̀ gidi náà táwọn sì gba iṣẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ yìí láì bìkítà ohun tó máa ṣẹlẹ̀. A gbọ́dọ̀ ṣe àtúnṣe àti àtúntò sí ilé ìfọpo náà ni. Ìgbésẹ̀ tí a gbé yìí kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Pengassan rárá o. Àwọn kan tiẹ̀ ní pé ìjà wà láàrin àwa àtàwọn olóyè ẹgbẹ́ Pengassan ni nǹkan ṣe ń dàrú bẹ́ẹ̀ yẹn. Èyí kì í ṣe òótọ́ rárá. Lásìkò tí a ṣe ìpàdé pàtàkì kan pẹ̀lú Ààrẹ Tinubu àtàwọn ọ̀gá elétò ààbò orílẹ̀-èdè yìí, mo sọ kan gbogbo wọn lójú wípé ilé ìfọpo Dangote kò ní ìjà kankan pẹ̀lú ẹgbẹ́ Pengassan rárá. Ìgbà 22 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tí a gba iṣẹ́ lọ́wọ́ wọn yìí ń gbìyànjú láti ṣe iléeṣẹ́ wa ní ìjàmbá ńlá. Bẹ́ẹ̀ bá rántí dáadáa, ìgbà kan wà tí iná dédé ṣẹ́yọ nínú ilé ìfọpo náà. Àìmọye ìgbà làwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá náà ti gbìyànjú láti kíná bọ iléeṣẹ́ yìí ṣùgbọ́n Ọlọ́run ọba kò gbà fún wọn. A ní àwọn àkọsílẹ̀ gidi nípa àwọn ohun tí mò ń sọ wọ̀nyí. Ṣé ẹ mọ̀ wípé iléeṣẹ́ ìgbàlódé tí kò sí irú rẹ̀ nílẹ̀ adúláwọ̀ ní ilé ìfọpo náà? Báwọn kan bá fẹ́ hùwà ọ̀daràn tàbí ìwà ìbàjẹ́ nílé iṣẹ́ náà, a ní ẹ̀rọ ìgbàlódé tó máa tú àṣírí wọn. Bí wọ́n ṣe ń gbìyànjú láti kíná bọ iléeṣẹ́ náà, bẹ́ẹ̀ làwọn ẹ̀rọ wa ń tú àṣírí wọn lójú ẹsẹ̀. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, àìpẹ́ yìí làwọn aláṣẹ iléeṣẹ́ ìfọpo Dangote gbaṣẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ tó tó 1,000 nílé iṣẹ́ náà. Wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n fẹ́ ba iléeṣẹ́ náà jẹ́ ni ṣùgbọ́n ẹgbẹ́ òṣìṣẹ́ elépo àti afẹ́fẹ́ gáàsì Pengassan ní nítorí pé àwọn òṣìṣẹ́ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn ni wọ́n ṣe gbaṣẹ́ lọ́wọ́ wọn. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.